ṣe rí àsìkò tí ó wáyé àwọn iṣẹ́ kan pọ̀ tá a wà lẹ́nu rẹ̀ pẹ̀lú dọ́rọ̀ tó wà ní ìkórè kàkàrọ̀ ní Allahu ta'ala àdúgbò sálẹ̀ òye àmọ́ àwọn ọ̀rọ̀ tí ń dáná yìí ó ti wá dé lẹ́nu pé àwọn ta ni wọ́n jáde lé wọn tó ń jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dọ́ kan wípé kí n fún wọn ní wọ́n lè láàárọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ mi ò ní ju kọjá pé ẹ lọ rí mọ̀ wọn ara yín àyùmọ̀ ìwọ̀n ara ẹni òun náà ló kó bá bàbá lẹ́kọ̀ọ́ níbi tí bàbá ti bára wọn àyùmọ̀ wọn ara ẹni òun náà ló kó bá bàbá oníbúrẹ́dì agbègbè pẹ̀lú ní ẹpẹrẹ báyìí àyùmọ̀ wọn ara ẹni òun náà ní mọ̀ míyàn sọ pé àlẹ́ ìtazara jàmọ́dà ní bẹ́ẹ̀ àyùmọ̀ wọn ara ẹni wọn àyùmọ̀ wọn ara ẹni onímọ̀ sọ pé al-Imam al-Bukhari alayhi rahmatullah wọn gbọ́ lárúbáwá ẹ̀wọ̀n gbọ́dìdò dáadáa gbọ́kọ̀ wà mọ́tìkínú dídà láà àyùmọ̀ wọn ara ẹni wọn àyùmọ̀ wọn ara ẹni ní òun ni wọ́n sọ pé bàbá ní Ma'had al-Arabi Ìbàdàn pé bàbá ní ògbọ́ lárúbáwá àyùmọ̀ wọn ara ẹni wọn àìmọ̀ wọn ara ẹni ní òun sọ pé bàbá olùkọ́ àgbà ní ìlú Ìwó iṣẹ́ wo ni wọ́n ṣe ìtìlá wo ni wọ́n kọ ọmọ kéwù ni wọ́n kọ́ lẹ́yìn bí Dr. Asra nìkan wọn láyà àìmọ̀ wọn ara ẹni ní olúmọ̀yẹ̀ mọ̀ sọ gbogbo àwọn gbólóhùn ìdọ̀tí báyìí ọ̀rọ̀ burúkú tí ò dáa ni so àìmọ̀ wọn ara ẹni tí wọ́n bá ní ìjà yẹn tí Ọlọ́run padà á kí àtìmọ̀ wọn ara rẹ ló dáa wọ́n sì sọ ọ̀rọ̀ kan àwọn lábá sábà lọ sọ ẹni rahimahullahu ra'an arafa habbahu fawaqafa 'indahu Ọlọ́run kẹ́ni kẹ́ni sànú rẹ̀ ẹni ó mọ̀ wọn ara rẹ̀ tó sì kú mẹ́ àmọ́ ẹ̀sẹ̀ ọ̀tọ̀ tó lè yà mọ̀ wọn ara rẹ̀ ọ̀tọ̀ ní kó tó mẹ́ o Amẹ́ríkà wúri nísìnyí àìmọ̀ wa rẹ̀ níbẹ̀ ìyẹn tó wá dúró bí ìwọ̀n ara rẹ̀ wọ́n dá wàhálà rẹ̀ ẹjẹ́ bá ń mọ̀ ara rẹ̀ ìwọ̀n ara rẹ̀ tó wá dúró bí ìwọ̀n ara rẹ̀ wọ́n dá ìwọ̀n lápọ̀ ìlọ́nà sọ ìwọ̀n mọ̀ ara rẹ̀ nìyẹn tí ìyẹn fi wá lọ rí kọjá là ó wá mú yẹ̀yẹ́ dé ẹ̀yẹ́ ni wá dé tẹ́kálukú wá sọ pé tọ̀sí wọn náà wá rí báyìí wọn lọ ní mọ̀ kọ́dọ̀ bọ́lá àwọn máa dòbọ́lá àbá nǹkan àgbà wọn níṣẹ́ kan wà pọ́nmọ́ kan tó ọ̀dà dr asra nìkan ní kílápàdà gbogbo àwọn tó kálẹ̀ wá wo nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí nísìn àṣírí wá tú tán àìmọ̀ wa rẹ̀ ni tó wá bá bàbá jà tí bàbá fi wá di ẹni báyìí àìmọ̀ wa rẹ̀ ni náà tó wá mú àwọn ọmọ kéékèèké kí wọ̀ ká jáde kọ́nà ń ta àdá ìní nǹkan sí ọ ni nítorí tó yẹ kọ́ òwò kọ́nà ń wò yẹn èmi ò ń ṣe ń tẹ̀lé máa play game báyìí fún ó mọ understand game tẹ̀lé play ní tó ṣe onímọ̀jẹ̀sí ń jọ́ sí náà nìyẹn ó ní ìtajà à ń sọ̀rọ̀ ìtajà rò túmọ̀ jàmbádà ìwọ́n gbé ọlọ́ọ̀ni náà nǹkan míì ká tó dá padà sí ojú ọ̀nà kó tó padà sọ pé tọ̀hún gbà pé àìmọ̀kan ń bá wọn jà àánú rẹ̀ tí mo wá sí ń jọ́ náà pé ó da ẹja kan wọra bá a káàánú nígbà mọ̀ tí wọ́n ṣàánú rẹ̀ jọ náà ń jẹ́ kó náà tó lè mọ jáde kó máa parọ́ padà ó ní wọ́n yìí náà dé ọ́ ní bàbá wílágbáwá ó wúlikú yìí tó fi mọ̀ pé àkọ́sọ̀ ìlúkú inú àbíkọ́ bá ní tàwíìl tó lè ṣe kó ṣe tàwíìl rẹ̀ ìgbà tó dé onígbà tó ń ta àdá ìlú kéde máa bọ̀ sọlágbáwá sí ládùúgbò káṣí sọlágbáwá kámọ̀ sọlágbáwá là ń jà sí ibi wọ́n gbàdé àdé bàbá sọ pé ana muz'ijun jiddan jiddan yẹjú bẹ́yẹn ana muz'ijun jiddan jiddan ibẹ̀ yẹn yẹjú ẹgbẹ́ tí ń sì mọ́ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kí nìyẹn tí ìbá ti kọ́ ńlá kéde ti jẹun níwọ̀n wọn ni àwọn kan ní ìgbẹ́ ẹ a lè bá yín wá tẹ́kìrìdì fún sọ̀rọ̀ àtà abájẹ́ tí ń ṣe yìí èyí bá tẹ́ẹ̀ ní àwọn tẹ́kìrìdì lọ́wọ́ irú láàṣẹ tí wọ́n dà sí fàwù tẹ́kìrìdì ń bẹ fún tẹ́lẹ̀ sí tẹ́lẹ̀ ṣàlàyé rẹ̀ wọ́n gbọ́ kan wọ́n lọ sọ fún gbà náà ẹnìkan lọ mú kiri kan wá ismu tó wá gbà lérò oní mùgáká olóògbé ní ọba nítorí lè ṣe lálàyé wá wọn kò ṣe bí kọ̀wáìdù nàhàwíyà lọ́ti wàhálà yóò ṣe ọ kọ̀kọ́ da padà lọ síbi usulu nàhàwí tọ́yìn usulu nàhàwí yẹn dẹ̀lílù kan bẹ tó ń lò tó bá ti lo dẹ̀lílù lọ́wọ́ apply ìṣòro mọ́sálà yẹn ó lé níbi irun ọ̀rọ̀ àná sífà wọ́n níbi irun mọ́ àmọ́ ìlú tún fún yín èrò tún fún torí bẹ́ẹ̀ dúpẹ́ fún ìyàtọ̀ ẹ̀rọ akọyin kí wọn kan mọ́ kọyin láti jọ ìjọ yìí nígbà tí akọlù jámà ìtàn ẹ̀ dúpẹ́ rẹ̀ òní jẹ́bi dúpẹ́ rẹ̀ nǹkan fìyà sí eléyìí náà ní sìkẹ́kìlì kìtẹ́ lè ṣe bẹ́ẹ̀ àmọ́ ìṣọ́ fún alákùlẹ̀ hàn ẹ lórí mọ́ ara àníbà bá ti wí wí kú yìí ẹgbà fọlọ́ láti gbà pé irú ọ̀rọ̀ tẹ padà pé mo sọ ṣe ìrẹ́lẹ́kẹ́ tí mo sọ látàlẹ́ tẹ́lẹ̀ kì í ṣe mọ̀ kọ́ọ̀mù dìfà àníyàn tí mo sọ kò sẹ́ni tó lè sọ lárúbá tó lè ṣe ṣe ẹ bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ yẹ kí n máa mọ̀ ẹ̀mọ́ lójú kálukú náà mọ̀ wà rẹ̀ tó bá ti wọ́n náà lè ṣọ́ra lórí ṣe bí sí kò ní mọ̀ bọ́ta kẹ́ni àwọn dàkátìrà àwọn alùsùn náà wọ̀ lárúbáwá bí mo fi yín الدكتور فاضل أبيض بن إمام بما فيه الدكتور شرف الدين بن راجح حفظه الله بما فيه البروفيسور الدكتور عبد الرزاق المجيد الأنارو بما فيه هذول مشايخ كبار هذا يقولون دروس خاصة بالعربية أي بقول بالعربية أنتوا أنا بقول بالعربية يا أخي وأنت على أن يسول العربية شيء ما وتجيب لي تبى يسول العربية شيء ما بتقول هو مو يفعل عينه اللي يسول العربية شيء ما وتوادي وأنا بقى ينوم بيوان ينوم بيوان ينوم ينوم بيوان بيوان ينوم بيوان ينوم سوكا مين لأنه so àbí tó tó tí máa ń bí yanjọ́ mi èyí ò mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tó ìpínlẹ̀ ọgọ̀ ọ̀rọ̀ ọmọ ẹ̀rọ yìí ni kì í ṣe kí ẹ máa ń sọ̀rọ̀ bí àti pé mọ́jọ ń pè ní kújẹkújẹ so tó wà bí ọ̀rọ̀ yẹn nìyẹn pé kí kálukú mọ̀ wọn rẹ̀ rahimallahu mra'an arafa haddahu fawaqafa 'indahu ọlọ́run bá wa kẹ́ ẹnìkan ó mọ ìwọ̀n ara rẹ̀ ó sì dúró mẹ́ ẹ sọ fún bàbá oníbúrẹ́dì lágége ẹni kí wọ́n mọ̀ wọn ara wọn tí wọ́n bá ti mọ̀ wọn ara kọ́sì ọ̀rá dúró ní kẹjẹ bí wọn tó bá ti dúró mẹ́ wàhálà kò ní sí wàhálà àmọ́kẹ́ mọ́ lọ́ta mẹ́wàá láàrin Imam Bukhari alayhi rahmatullah Imam Bukhari ò gbọ́lá mẹ́rin àǹtà tí mẹ́ta ìdẹ́nu rẹ̀ ẹ̀ tó wá Imam Bukhari ò gbọ́lá ni wọ́n sọ muz'ijun jiddan jiddan wọ́n kọ́ gbọ́lá ẹjọ́ ni wọ́n kọ́ gbọ́lá ní pé ìtazara ẹ̀kan ní ìgbọ́lá ìtazara jàmọ́dà ló jẹ́ bẹ́ẹ̀ ìwọ́n náà wùkẹ́ ẹwù fàjáde fàdọ́yẹ̀ wọ́n wà tó ẹni tó bá sì wà ní fàdọ́yẹ̀ ìgbà èyí tó yẹ ìrìkẹ́ ẹ̀kọ́ dámọ̀nà sọ́yẹ̀ àwọn ògbóná ogun ẹ̀yìn wá ti ẹ̀dẹ́dẹ́ mọ́ jáde láti mọ́ sí ìfà ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ọdún àlọ́wọ́ záàdù yìí ilmi ó kéré gan yẹ wá jẹ́ ní záàdù tó ṣe díẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ẹ̀ tiẹ̀ ní mọ́ rí Muhammadu fún nǹkan yìí àwọn ògbóná kan dé ẹ̀ka wíkú yẹn tó wà mọ́ wọ́n sí ọ̀rọ̀ tó wà lẹ̀ ọlọ́run sàlọ́wà ẹgbẹ́ ìgbẹ́ àwọn alùsùn náà alhamdulillah kó sàánú kó dáadáa wọn kálukú mọ́ mọ́ ara wọn àwọn ìkírù báwọn àwọn gbogbo nǹkan tán ẹni gbọ́lẹ́nu wọn kálẹ̀ yẹn Yúsúfù ẹ̀gbọ́n lágbáwá ẹni gbọ́lẹ́nu wọn kálẹ̀ ẹ̀mọ́ kí ẹni pé àmọ́ sọ pé àbẹ́lá ju yín àkídà yín kí tẹ́yìn wọn ilẹ̀ ìdílé tó máa ń lánú padà lẹ́mọ̀ sọ gbogbo ẹ̀ ìkẹ́rẹ́ àdé nìsín ó sọ̀rọ̀ lánàá
ẹnì kan sọ lágbára lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn sọ pé kiri kan alimudiru kún or something like that ó bá hàn mọ́ yín ìlànà bá tẹ̀ sọ náà aláta sọ inú tó sọ tẹ̀kílì wà fún inú tó lọ́tọ̀ mú fún tẹ̀kílì torí pé ìbátọ̀ pé alimarifa tí marifa bí jùmọ̀ pàdé ó dòrí wọn ṣé marifa nìkan ni wọ́n jẹ́ gbogbo gbà tó bá ti mọ iye iṣẹ́ tí Ali máa ń ṣe ọ̀rí Muhammadu kan tó ti bá gbé sí pé rárá tí ẹnu lè balẹ̀ sọ́rí ìmọ̀ tó bá ti dáwọn ibì kan wọn bá ní tẹ́kítì àríwò mọ̀ àìmọ̀ kan tí àbímọ̀ tí ò tó nǹkan lọ́mọ sọ pé lè kátà tí ìmọ̀ rẹ bá dìbì kan tó bá ní kátà ògan ọgbà Muhammadu fún wọn mú ẹ tó ní Ali mòdì nìkan Ali bẹun ó lè gbọ́ tó pé Ali tó ń wí kèé ṣe Ali fún alifa tí wọ́n pè wọ́n tí wọ́n pè wọ́n Ali marifa lẹ́jọ́ mọ́ pé ẹni Mustafa rẹ̀ Ali marifa wọ́n lé lóòkọ́ ló ń gbà lérò ó lè ní Ali tó ń wí bẹun Ali mòṣúlà ni tọ́jú Ali sùn mòṣúlù sọ̀rọ̀ pé ọ̀sán mọ̀ ọjọ́ bá sì yí lọ alẹ́ àlẹ́ òṣùwọ̀n òṣùwọ̀n tí pé yìí tí wọ́n ti mọ̀ wọ́n àlẹ́rí alẹ́ tí àlẹ́rí náà àgbogbo ìtàn kan ẹ̀rú yìí wà tí wọ́n wà ní mọ̀ṣúlù àkànnà wọn bẹ pé àwọn ni wọn nínú wọn alí bẹ́ẹ̀ tẹ́tí wọ́n sọ fún ọ níjọ́ tí alí bá ti ń bẹ lára iṣẹ́ olùfàáyì ó ní mọ̀ṣúlù àní ó ní ní alìmọ̀dínlùkún tó ń wí ó ní pé alẹ́rí yùdínlùkún nǹkan alìmọ̀dínlùkún alẹ́rí yùdínlùkún ọ̀ wà mójúkò gá okùnkùn lè rí nǹkan tí í ṣe ọ̀kẹ́ nǹkan mọ̀ṣúlù àwọn oníṣẹ́ àwọn bí ẹ̀ ti mọ̀ farabalẹ̀ lókè àwọn kéde ló ní gbogbo ẹ̀ tó ń jẹ́ iná sọ yàrá lójú àṣìyá lá àṣẹtò àná àṣìfà òun náà àlìbáyé wa Muhammadu fún lórí àṣìyá àlìbáyé lórí àṣìyá yà àṣìyá òyì ẹjọ́ pọ̀ lórí àṣìyá lórí aṣọ́bìnà rẹ̀ aṣọ́bìnà yìí àṣìyá ẹjọ́ lọ lórí ẹ̀ àṣìyá ṣíkà pè ní mú fún àjá pè ní jámọ́ ẹjọ́ lọ lórí ẹ̀ sọ́rí náà ẹlẹ́kejì àṣìfà òkàtà alágbẹ̀pẹ̀ àṣìyá jámọ́ òní jámọ́ àìkéré kúrò jámọ́ tẹ̀sílẹ̀ mọ̀ àdàfàmì káàdà fẹ́ jẹ́ ìgbà àwọn gbogbo sílẹ̀ àwọn òpin àṣìfà òkúta lù òkúta kàdù sí padà sí wàhánà Muhammadu wà fún ìwọ̀n náà á padà sínú òṣòrì náà ẹja bá wọn fi ìṣàbù pé wọlé alistishab abi gbogbo gbé wọlé alistishab tó wà lórí pé kí ni al-aslu fil asma al-aslu fil asma àtàfikí al-qaida indahum ó gbọ́dọ̀ ilẹ̀ ìrọ̀lẹ́jọ́ náà nínú àwọn àbáwọ̀ bí jẹ́ ìmọ̀ lọ tọ́rọ̀ yóò mọ̀ ẹjọ́ mọ̀ díẹ̀ díẹ̀ láti ẹgbọ́ yóò àwọn ẹ̀yìn àti ẹ̀sọ́ ọmọ díẹ̀ díẹ̀ tàbátí àpàdà àti àríkátọ̀ òsáàni a máa lùkúrá ẹ̀yìn kan lọ ya ẹlọ́run istishab tó bá bí wọ́n istishab náà àdílà àdáwíyà ni wọ́n lè ṣe náà tó bá bí wọ́n istishab àwọn àgbẹ̀tọ̀ akẹ́kẹ́ tàṣírí wọn al-aslu fil asma al-aslu fil asma àtàfikí ọdí tí wọ́n bá gbà wọ́n sì rí lọ́wọ́ àwọn ọgbẹ́ ìmọ̀ kàtírà wọ́n dì wọ́n ní kẹ́lìmọ̀ kan tó yẹn ti pèpè kúkẹ́ lẹ́nu wọ́n ní kẹ́lìmọ̀ kan tó ìpìlẹ̀ ń gbà lérò jáì wọ́n kàpíntà ọlọ́run sáà gbogbo ọ̀ arákùnrin ẹmọ̀ wọn ara yín torí ogun ilé tí ń jà yìí ogun mọ̀ ni ní tó sì bí ogun mọ̀ yìí òun ni pé àìmọ̀ wọn ara ẹni tó kó bàbá bó ń bàbá òun ní tó ń kó bẹ́ẹ̀ ọmọ yìí náà ẹ lọ mọ̀ wọn ara yín torí wà ní kìlù ń ṣe iná àlàní náà ṣe kọ̀ wùlà ẹ̀yìn gángan ni wà ní kìlù ń ṣe náà aláyọ̀ kìlù náà kọ́ wùlà ìlànà kùlà àtúnyẹ̀ táwọn wíwọ̀ wà láì àwọn oníṣúná rẹ̀ kì í ṣe yín torí káwọn ẹni tí wọ́n fẹ́ dìfẹ́ǹdì kankan yóò lọ pẹ̀lú ìmọ̀ wọ́n yín tẹ́yìn bá lẹ́bí fẹ́ẹ̀dì kẹ́kẹ́ sọ àìmọ̀ kankan ìkànnì sọ ànáwù tẹ̀tí bíkí kan tí kan sọ àdàsá ti dátú wọ́n bá ní ànáwù tẹ̀tí bíkí òṣèré aláìmọ̀ kan sí wọn tí ọ̀ ní jẹ́ kiri jù mí tó wà yìí ní ń tọ́ lọ́mú wá ọba ló sọ tó jọmọ àwọn ogun kẹwọn mẹ́kàn kóra yín jọ ìwà jọra yín ẹ̀rí bàtà ìṣe kẹ́kẹ́ tó níbi eléyìí bàbá ti sí lárúbáwá ké bàbá ti sí lárúbáwá sọ tó tẹ́ ẹ bá wá farabalẹ̀ kẹ́ ẹ mọ̀ wọn ara yín àwọn yòówù bá yín wá Muhammad ọ̀pọ̀lọpọ̀ lárúbáwá ó sì bá yín mọ̀ ṣáà rẹ̀ nítọ̀ ẹ̀rù ojú ní mọ̀ ẹrú sáà ní sáà sì pé ẹ mọ̀ ara yín Al-Imam Bukhari kì í ṣe gbé bàbá kálukú lẹ́nu báyìí kámọ̀ ara wa Al-Imam Bukhari tí bá Bukhari bá gbọ́ bàtà kalẹ̀ ká ní bẹ̀lá yìí lónìí ní òun máa fáà náà ilẹ̀ Yorùbá tó ẹni tí ó bá gbọ́ Bukhari kó bàtà àwọn tí ó ṣáájú wọn ní òṣèkọ ọmọ kò tí ì lè kà wọ́n nílẹ̀ Yorùbá yìí kágbára sọ tọrọ tí Bukhari gbọ́ bàtà báyìí òkúta ẹ̀yọ́ mẹ́ta ń kó bàtà kò tí ì kà wọ́n ní àwọn ọmọ torí ẹ̀yìn lẹ́yìn làwọn ó sì wà àwọn bí àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ ọtí mọ̀ gbáwájú àwọn àgbààgbà fún ti mọ̀ gbáwájú pé láwọn táwọn yóò gẹ́sìn sábà fún wọ́n mọ̀ gbáwájú pé ẹ̀yìn bẹ́kò àtọ́sọpá búrẹ́ wà bó bàtà kalẹ̀ kẹ́ni kan wá dé kí wọ́n wá lanu yẹmọ kọ́ wá mọ̀ sọ̀rọ̀ àbúrò láyé yẹmọ ọmọ sàdúgbò Bukhari kọ́ máa sábà gbó sàkúsà ànígbà fún ọ tó tiẹ̀ náà ló wá délẹ̀ yìí tó wọ́n náà wá wí ti sọ náà láti bẹ̀rẹ̀ wọ́n tó bá ti rò pé tó mọ̀ sí ni bọ́lá ó sì mọ yẹ̀yẹ́ wọn náà délé ó yẹ̀yẹ́ àwọn èèyàn náà ó yẹ̀yẹ́ àwọn sàhábà tó kẹrọ ó yẹ̀yẹ́ àwọn èèyàn lánlánlánlá ó bọ́lá òun wá bá ó wá ń kẹ́ mọ̀ọ́mọ̀ alẹ́ sàdẹ̀ká náà ni wọ́n fi ń yẹ̀yẹ́ ara rẹ̀ kí pé ìlú mi ṣẹ̀ṣẹ̀ mú wa káàkiri ṣe mọ́ tú mọ́ lọ́bọ́ ní ọkàn jùlọ lẹ́nu kí wọ́n wá pé ìwé ìwò tó rè gbogbo ìgbòho mọ̀ àrùn ògbóró tí wọ́n wá ti tàbí gbogbo àwọn fọwọ́ lé mú káàkiri àdúgbò lórí lágbàá àṣẹjú márùn tọ́sọ ọlọ́run sàánúwà ò àwọn ọ̀sán ìlànà àṣẹjú márùn àbíkọ̀ ṣẹlẹ̀ Muhammad wà aláàrí wọ́n sáàbẹ̀ àjùmáyé ẹmọ wa jẹ́ ìbámu ara yín mo sọ fún yín omi àtúkọ́tọ̀ yìí ló jáde ò èmi èé ṣe mọ́ ni mo sọ àmọ́ àwọn tí ń ṣe ilẹ̀ àwọn tí ń ṣe òtún àbá ti wà mọ́ṣẹ́ tó àásọ fún wọn bí wọ́n ti ṣe wọ́n sì pè jáde fún yín lágbàá àṣẹjú márùn ní àtúkọ́tọ̀ wà ní subhanahu wa ta'ala alhamdulillah